ẹ̀yin ta Lájíkẹ́ ẹ wo bọ̀dá tó wà lókè mi èmi tí mo ń bá kọ́ńtẹ́ǹtì wọn pàdé dáadáa lórí TikTok tí mo sì máa ń wò ó nǹkan máa ń ṣe náà ni wípé wọ́n máa ń encourage àwọn èèyàn àrùn kò gbóògùn kì í ṣe kinní kan wọ́n bá ti ń lòògùn wọn dáadáa tó bá ti ń ṣe dáadáa tí kọ́ńtẹ́ǹtì wọn tó base lé lórí nìyẹn. Mo wá rí interview tán ṣe pẹ̀lú BBC òun ló mú mi wá sọ nǹkan tí mo fẹ́ sọ ẹ̀ nígbà tó ń béèrè lọ́wọ́ bọ̀dá yìí wípé àrùn kò gbóògùn tẹ́ ẹ ní yìí báwo lẹ ti ṣe alábàápàdé rẹ̀ níbo lẹ ti kó o báwo ló ṣe jẹ́ wọ́n wá jẹ́ kí wọ́n mọ̀ wípé nígbà táwọn wà ní ọ̀dọ̀ làǹgbà àwọn máa ń kó obìnrin gan àwọn ò máa ṣẹ́wó àwọn ò mọ̀ pé èèkan lèyìn ò kí ń bà á lé wọ́n sì láìkì ká mọ́ lò nǹkan kan ó ti yẹ bá ń rọ́ọ̀tù rọ̀ bí wọ́n náà ṣe máa sọ pé ọ láìkì ẹ̀ wọ́n ní so táwọn bá ti ṣe nígbà táwọn padà dìtẹ́tì pé àwọn ní àìsàn yìí àrùn yìí wọ́n ní ó nira fáwọn láti mara ẹni táwọn ti kó nígbà tí ìṣe ẹnìkan tí ìṣe èèyàn méjì tí ìṣe èèyàn mẹ́ta níbo lọ fẹ́ tírèsì ẹ̀ lọ wọ́n ní so fún bí ọdún méjì gan ó ń ṣe àwọn bí àlá ni nígbà tó wá di pé àwọn máa ń sìkì gan táwọn ṣáà ń lọ sí hospital tí wọ́n lọ ń complain tán lọ ṣe ni wọ́n á sọ fún wọn pé ó bẹ́tà kó bẹ̀rẹ̀ sí ní lo oògùn yìí o ó ní kinní ní fọ́rí kì í ṣe àlá wọn láti gbà yẹn làwọn tí wọ́n á ń lo oògùn àwọn àtìgbà yẹn náà làwọn tí ń try láti jẹ́ kí àwọn èèyàn ó mọ̀ nípa àrùn yìí ibi tí ìwà ń lọ gan-an. You see all those adviser tí wọ́n mọ advice èèyàn especially when it come to wípé àwọn ọmọ wọn bá ń ṣe ìranù yálà ọkùnrin ni àbí obìnrin tí wọ́n wà ní at their comfort of their home wọ́n wá máa pe ìyàwó àbí ọkọ ṣe mọ̀ wípé mo general ní báyìí àtọkùnrin àtobìnrin mo kó papọ̀ wọ́n wá máa pe ọkọ tàbí ìyàwó especially àwa obìnrin ọmọ rẹ ní kó mójútó fi hàn lẹ̀ bọ́ ọkùnrin yẹn ṣe máa ń ṣe nìyẹn mọ́ sọ̀rọ̀ ló wá rò wípé ìwọ náà ò sọ̀rọ̀ mọ́ ọkọ sì ni ò tí ì jáwọ́ nínú àgbèrè ṣíṣe ọjọ́ tó bá ti kó nǹkan ìwọ náà ti kó kí ni mo sọ ọjọ́ tó bá ti lè jáde báwọn tó ti kó àrùn wálé sọrí 5 minute enjoyment yẹn iná ló ti kórí ibú bá ọ nínú ilé àfi tẹ́ ẹ̀ bá jọ ríra lókù and you now see all those people tí wọ́n sọ wípé ìwọ náà mójú kú òun bẹ ìwọ náà mọ́ pariwo mọ́ ìwọ náà fílẹ̀ ọtí mọ̀ pálébù rẹ̀ nu they will still be the same people that we gather tí wọ́n jókòó round table tí wọ́n wà mọ́ preach fún ọ wípé ọ̀ọ́nì bínú ni ọ̀ọ́nì bínú ni n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà bó la ṣe wá fẹ́ ṣe báyìí kinní kan ó tán ní tí wọ́n sọ fún ọ̀nà bó wù ọ́ bó bá ti lọ́kọ tí ń chíìtì mọ́ pariwo síta o mọ́ pariwo kọ́ jẹ́ kí tí ẹ ó pọ̀ o níwọ̀n ìgbà tó o bá tí ì fi ọkùnrin yẹn lẹ̀ jẹ́ kí tí ẹ ó pọ̀ mọ́ pariwo o níwọ̀n ìgbà tó o bá tí ì fi ọkùnrin yẹn lẹ̀ tó o sì wà lábẹ́ òrùlé rẹ̀ yóò yọ lẹ́nu ọjọ́ kan sọ̀rí bí ṣe ń pò infection wálé tí tó ń rí oògùn lò sí ti ń gbọ̀hún bẹ́ẹ̀ náà ni ó sì kó kínní ìwájọ́ kan if care is not taken mọ́ pa ẹ̀ wo ìwọ sàmọ́ gbọ́mọ yẹn sọ fún ọ wípé mójútọ́mọ rẹ mọ̀ mójútọ́mọ bóyá ọmọ ní òwà kù nǹkan bá ń lé bóyá wọ̀dẹ̀ ni bóyá yóò wá sandwell báwo ni ó ṣe rí létí àwọn tí wọ́n advice rẹ̀ yẹn kọ́kọ́ ó pé ọjọ́ kan wípé ìyàwó mi ò mọ̀ jẹ́ kí n ṣe láwọ sáwọ mọ́ ó mọ̀ ní kí n mọ lo rọ́bà dáàbòbò nú ilé ni yóò rí bákan àbí sorry ni ó jẹ́ and that is all for the rest of your life you will be on medication wọ́n place yẹ lórí oògùn ni for the rest of your life and you know what tó tún wá fọ́ níbẹ̀ ni pé bọ̀dá yẹn ní kódà tóun bá tún mú clipper gan dání láti ṣerun kò sẹ́ni tó fẹ́ bá ń ṣerun
bọ̀dá yẹn ní recently òun lọ sí bar òun fẹ́ mu ọtí just because of pé wọ́n ti mọ̀ wọn ò fún ní glass cup disposable cup náà gbélé lọ́wọ́ ìyẹn tún kọ́ ó ní family member gan sá fóun ọ̀rẹ́ gan sá fóun sọ wá tún wá rí ní tó jẹ́ kí tiwọn yẹn kó tún mọ̀ wọ́n ní wípé fúnra wọn náà rárá wọn kò yé báyìí ní ìsìn bọ̀ kàn imagine wípé ìwọ gẹ́gẹ́ bí ọkọ kì í ṣe fúnra rẹ lọ ránra rẹ èèyàn kan ó wá kó bọ́ ọ nílé ní innocent person tiẹ̀ kàn imagine ìwọ gẹ́gẹ́ bí ìyàwó pé kì í ṣe fúnra rẹ lọ ránra rẹ èèyàn kan gbéra rẹ lọ ṣèrànù nítorí wípé kò lè protect rẹ kò lè ṣe ó láìkí pé kìíní ó kàn wá kó bọ́ nílé kò ní fọ́nì so believe pé níbi tí ojú làdé yìí àwọn ọkùnrin kan àwọn married man kan wọ́n sì máa ń sọ wípé girlfriend mi yẹn èmi nìkan ló ń fẹ́ ìrírí tí married man ó sọ wípé obìnrin kan yíyan ọ̀la lè ó wà lóyà sí o ìgbọ́rí ìgbà náà lọ́ mọ̀ wípé kò fọ́nì wọ́n pa ìwò síta Alájíkẹ́ rí iná o ẹ bá ń like ẹ comment ẹ share o ó dàbọ̀.